is a declaration. Ọba ló lágbára láti fi àwọn olóyè jẹ àfihàn dẹ̀dí ìjòyè. Ṣùgbọ́n mẹ́sẹ̀ ọ̀kánjú wà. Mo ní ìràfàrà mẹ́fà ni èmi á máa jẹ́. Ìràfàrà mẹ́fà ni á dẹ̀ máa mú ọmọ èèyàn jẹ́. Ṣùgbọ́n ohun burúkú ni kí ọmọ èèyàn olóyè èèyàn kẹfọn lórí rẹ̀ àjẹ́. Ṣé burú bẹ́ẹ̀ ni? Kí kọmíṣánná kí a ṣe sún ara ẹ̀ fún gómìnà. Ìyẹn tó pé wọn kì í ṣe. Yorùbá bọ̀ wọ́n ní bí a bá ń fọwọ́ fa gbùrù gbùrù náà a sì máa fọwọ́ fa gbómọ́ra. Bíjà bá dé lórin mọ̀ ń dòwe. Àṣàmọ̀ ọ̀rọ̀ mi dá lórí awuyewuye àjòyè láàrin ọba Olúpọ̀lé tìlú Ìpolé Ìlọ́rọ̀ Èkìtì àti agbègbè kan tó wà lára agbègbè mẹ́fà tí wọ́n so ìlú náà papọ̀, èyí tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ìnúta. Orúkọ oyè tí ó jẹ́ oyè olórí agbègbè Ìnúta ni wọ́n ń pè ní Ọ̀núta ti Ìnúta, èyí tí ó jẹ́ ìkan lára àwọn afọbajẹ mẹ́fà ìlú Ìpolé Ìlọ́rọ̀ Èkìtì. Wọ́n ní oyè Ọ̀núta ní agbára púpọ̀ láàrin àwọn oyè tó kù. Ó sì ní bí wọ́n ṣe máa ń jẹ oyè náà pẹ̀lú ìlànà àṣà àti ìṣẹ̀ṣe àwọn baba ńlá wọn tí wọ́n tẹ ìlú náà dó. Ìlànà jíjẹ oyè Ọ̀núta yìí ni wọ́n sọ pé ọba Olúpọ̀lé fẹ́ ṣe àyípadà rẹ̀ sí ti ayé òde òní, ṣùgbọ́n táwọn ará agbègbè Ìnúta sọ pé àwọn kò faramọ́, wípé bí àwọn baba ńlá wọn ṣe ń joyè Ọ̀núta náà ni kí wọ́n sì máa jẹ lọ síbẹ̀. Ẹni tó fi wọ́n joyè gangan ńkọ́? Ó ti kú. Ẹni tí wọ́n fi joyè náà ńkọ́? Òun náà kú. Jẹ́ pé olóyè tó gbèlú ìdá tó jẹ́ pé wọ́n mọ̀ yàn d'Ábújá, àwọn lọ́kọ́kọ́ sọnù láàrin wa, àwọn mẹ́wàá ló kú láàrin wa. Báwo ló ṣe ń ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn? Àsìkò tó jẹ Ọ̀núta yìí náà ni. Wọ́n lọ sórí òkè, wọ́n lọ sílé Adáhunṣe, ibikíbi tán lọ, wọ́n ní àti Ìnúta ti jẹ ìwọ̀. Torí tó máa fẹ́ joyè Ọ̀núta, orò gbọ́dọ̀ jáde. Ibi iná ọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ o, ìgbẹ́ ló gbé mọ́tò ògbẹ́nà yà jẹ́ lódò. Ẹni tó fẹ́ jẹ́ ìgbà yẹn ó wà somehow desperate. Ogun mọ̀ bẹ̀rẹ̀ lọ́gbọ́n òun gba wúkú. Olúpọ̀lé fi ìbínú sọ̀rọ̀ síta pẹ̀lú èpè ńláńlá àti ẹ̀gún fún ẹnikẹ́ni tí ó bá yí àṣẹ ọba padà. Ẹ̀yẹ́ dẹ̀ máa tẹ̀ rí o. Nítorí bẹ́ẹ̀ bá kálá ni ó máa ṣe dáhùn lóko ìkàwé àgbà. Ìwé ayé bá ti wí. Olọ́ba àwọn àgbà. Olọ́ba ilé àfihàn láàgbà. Òun ní gbogbo orúmọ lẹ́yìn àgbà. Kejì aṣọ́ra o. Sọ yẹ kí àwọn rántá bá wá láti Ìnúta. Ẹ lọ́kùn ọ̀rọ̀ ẹ lọ́kùn lọ fún ọmọdé àwọn. Otherwise olùmíràn á lọ sínú ìrìnàjò yìí nídé. A lọ sáyò ẹni bọ̀. A lọ sókè ní dé o. Torí pé o ti tó tán. O ti sọ pé mi ò ní sígun o. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti sígun lòmí. Ìtàn ní kí mi kọjú ogun. Mo dẹ̀ ti bọ́ náà dá má jẹ̀mú pé mẹ́ni sígun lu ọmọ kó lè ṣùgbọ́n ẹnikẹ́ni kó bá sígun lòmí ti dín oníkẹ́ níjà Ṣàngó. Àríṣàngó, àríjà Ṣàngó, àríjà Ọ̀nìyà. A kọjá lórí omi mọ́tò rẹ̀ àwọn omi á sì gbé lọ. Bẹ́ẹ̀ làbálẹ̀ wí o. Kò sí nínú wọn tó máa soríire. Torí pé Báíbù ti sọ pé ọlọ̀tẹ̀ ni yóò máa gbé ilẹ̀ gbígbẹ́. Wọ́n á lọ sí ìrìn àjò wọn ní dé. Nírìn àjò kan wà wọ́n ní rí ojú rí Ọlọ́run ní rí tó lè yàn. A ti wá ń pe ọ̀rọ̀ oyè Ọ̀núta ti Ìnúta àti ọba Olúpọ̀lé yìí lówè, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti wá ń láàárọ̀ nú. Ọ̀rọ̀ ti wá bẹ́yìn yọ nítorí bọ́rọ̀ bá pẹ́ ńlẹ̀ ó máa ń gbọ́n sí ni. Àwọn ará Ìnúta ti fárígá, wọ́n ní kí ilé ẹjọ́ kó ká ọba Olúpọ̀lé lọ́wọ́ kò láti fi Ọ̀núta tuntun jẹ. Ibi láti máa jẹ Ọ̀núta. Ó wá ti rẹ́dì bá a ṣe jẹ àjàlé láti àjọ Ọ̀núta. Ọ̀núta wá bẹ̀rẹ̀ sí mú ọmọ èyí rẹ̀ jẹ. Àti wípé àwọn ò ṣetán láti jọ Ọ̀núta tuntun míì, àwọn fẹ́ gbòmìnira ara wọn láti lè dádúró gẹ́gẹ́ bí ìlú Ìnúta pẹ̀lú ọba aládé bíi ti ìlú Ìpolé Ìlọ́rọ̀ Èkìtì. Báyìí o, a fẹ́ jẹ ọba tí a máa gba òmìnira báyìí, a wá dádé ọba wa. Ohun tí a fẹ́ ṣe nìyẹn, a fẹ́ dá dúró, a fẹ́ gba òmìnira. Ẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà rèé lẹ́nu àwọn àgbààgbà ilẹ̀ Ìnúta. Ewé oko mi lẹ́gbẹ́, omi lẹ́gbẹ́. Dìrọ̀ mi wé.
a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Èmi ní Chief Bode Benson, the ọ̀dọ́ of Inuta quarters, Ìpínlẹ̀ Ìlọrin Èkìtì. Èmi ní igbákejì ọgbọ́n yìí nígbà tí ọba wa ti gbéṣẹ́ ló kó mi nìkan dún. Èmi ní igbákejì. Kí ni ìbáṣepọ̀ Inuta àti Ìpínlẹ̀ Ìlọrin Èkìtì? Orúkọ mi ni Ẹ̀dà Lawrence Ìdòwú Tèmídayọ̀, tí mo jẹ́ ọmọ ọba ní Inuta tí a wà yìí, tí mo sì jẹ́ akápò Inuta yìí lọ́wọ́lọ́wọ́. Nítorí náà ẹ béèrè pé báwo ni Inuta ṣe jẹ́ ní Ìpínlẹ̀ Ìlọrin. Lóòótọ́ àwa ni ó gbẹ̀yìn dé sí ìlú Ìlọrin níbí. Ìlú yìí gan-an àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ tí àwọn ìran wa tí wọ́n wá ìjà ló ṣẹlẹ̀ láàrin wọn, kákan fòbẹ̀yẹ díẹ̀ wá bá wọn parí ìjà yẹn. Ìgbà tí wọ́n wá ọba wọn ló ní misunderstanding nígbà yẹn láàrin wọn, àwọn àti àwọn olóyè wọn ni bàbá wa wá láti gbà yẹ wọ́n wá bá wọn parí ìjà yẹn. Ìgbà tó wá parí ìjà yẹn táwọn bàbá wa fẹ́ máa lọ, wọ́n kàn tẹ̀rìn jìnnà, wọ́n wá pè wọ́n nígbà yẹn pé Ọ̀nùtà dúró. Ọ̀nùtà wá dúró ní ọba tí kò wá sí ìjà yẹn tó ti padà ní, wọ́n ní ìjà yẹn ò padà. Bó ṣe wá bá alápà ìgbà yẹn ní àpà níbí nìyẹn pé ìwà arákùnrin tó mètò tó ṣe dáadáa yìí, á wù mí kó kó àwọn èèyàn rẹ wá nígbà tẹ́ ò pọ̀ lọ́hún, àwọn náà ogun ti kó wọn lébi tẹ́ ò pẹ́ kájọ máa gbé. Bí Inuta ṣe rí ní Ìpínlẹ̀ mọ́ sọ fún yín yẹn, gbogbo èyí tó ń gbọ́ ní àgbáyé ní ibi gbogbo ní ó lé òun ò lè bá ẹ gbé nítorí ọba méjì kò lè gbé ní ojú kan ṣoṣo. Ó ní a lè gbé, ọ̀rẹ́ wa ti wọ̀, a rí ọ pé ènìyàn tó dáa ni ẹ́. Ó ní bó la ṣe lè gbé pọ̀, àwọn ọdún tí a ń ṣe ní Inuta níbí bí ọkùrọ̀ bí àwọn ọdún ọ̀gbọ́n lóríṣiríṣi, àwọn ọdún egígún gbogbo, ṣé a lè tún máa ṣe sọ́ba méjì lè gbé pọ̀ ni? Ó láwọn náà ṣe ọdún ewì lọ́hùn pé iná ọ̀rọ̀kùrọ̀ kò gbọdọ̀ rú mọ́ ti ọba mìíràn. Ọba alápà àgbà yẹn wá sọ wípé tó má rí bẹ́ẹ̀ náà, àyè wà, ilẹ̀ wà. Ó ní ẹ̀yin Inuta ẹ máa gbé lẹ́yìn omi, ẹ máa lọ sí ìsàlẹ̀ báyìí, ẹ rí omi kan bẹ́ẹ̀ yẹn, omi yẹn ni àlà wa. Ó ní ká máa gbé ní ẹ̀yìn omi, pé tí a bá ti ń sọdún wa, àwọn tó wà lọ́hùn ò ní yọjú náà wá síbí. Tí wọ́n bá ti ṣe tiwọn náà lọ́hùn náà, àwa náà a ò ní lọ. Ògbó tó wá sí inú tó pa wá pọ̀, a jọ máa ṣe bíi ọmọ bàbá ọmọ ìyá. tó àwa níbi kẹfà tó gbẹ̀yìn dé sílùú yìí bá ti jọ ń ṣe náà nìyẹn. ṣùgbọ́n ìgbà tó wá ti wá di àkókò yìí a ti mọ̀ pé ìbágbé wa kò wọ̀ mọ́. ó jẹ́ tó di wípé a ti lọ bẹ̀rẹ̀ ibo gan ni Ìnúta ibo náà ti ṣẹ̀ wá. Waterfall ni Ìnúta ti ṣẹ̀ wá, à ń pè bẹ̀ ní Ọ̀kúnmọlẹ̀ sí. àwọn apò ilé bàbá wa ó ti wà ń bẹ̀, àwọn Ẹ̀sọ́kògbé níwájú ilé ológun ọjọ́ ọ̀hún ó yìí wà níbẹ̀ bí mo ṣe ń sọ. Ọ̀kúnmọlẹ̀ sí àwọn ohun èlò ilé àwọn bàbá wa ó wà ń bẹ̀, àwọn ilé ọlọ́tí gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀, ilé ọ̀dọ̀fin gbogbo wọn ló wà ń bẹ̀, ààfin Ọ̀nùtà gbogbo wọn ni ó sì wà ni ó wà níbẹ̀. Ibo ni Ọ̀nùtà ti ṣẹ̀ wá sí ibi àpòlé yín? Ilé Ifẹ̀ ni Ọ̀nùtà ti ṣẹ̀ wá sí Ọ̀kúnmọlẹ̀ sí tí a ń pè ní Ìpólé Ìnúta. Ìpólé Ìnúta gangan ni orúkọ ibi tí a ti wá. Ṣọ̀nùtà Ìpólé Ìnúta. ṣé ó gbé adé wá láti Ifẹ̀? Ó gbé adé wá láti Ifẹ̀. àwa ẹ̀ báyìí nílé wa gbogbo wa pápátá, Adéọlá, Adéwálé, Adésànmí lóríṣiríṣi orúkọ tí a sì ń jẹ́ náà ní Adépọ̀jù orúkọ tí a ń jẹ́ nílé wa. Ohun tẹ́ ń wí ní pàtó ni wípé Ọ̀nùtà ti ń jọba. Ọ̀nùtà ti ń jọba lọ́hùn-ún kó tó wá síbí. Ìyẹn ni ọba Alápàbí ṣe ní pé ká lọ máa gbé ní ẹ̀yìn omi. Ṣé nígbà tán wá dé bí yẹn náà ǹjẹ́ wọ́n ṣe ń jọba wọ́n ṣe ń dé adé wọn gẹ́gẹ́ bí ọba? Nígbà tí wọ́n débí bí àwọn ṣe kéré bí wọ́n ṣe kéré wọn ò dé adé wọn nígbà tí wọ́n débí. Àwọn tó gbé adé wá nígbà tí ìran bàbá wọn yẹ kí tán ti lọ, ààfin wọn wà ní ẹ̀gbẹ́ ilé yìí tán pè ní Ìròkòjà.
ọba tó máa ti kú ìròkòjà ni náà máa ń sí ní gbogbo ìlú náà tí mo ti ń rí àti ibi tí a ti dé yìí kò sí ìlú tàbí àwọn mìíràn tó ní ìròkòjà tí ọba nípolé máa kú ó níbi tán sí wọ́n sí níbẹ̀ yẹn tí Ọ̀nùtà náà máa kú tí a máa lọ báyẹn ibi tán sí wọ́n sí níbẹ̀ yẹn láàrí ṣe ọba kan àwọn ò lè máa kú kó máa gbé wọn lọ bìkan láti sí wọn ìgbà tí a sì débí bí àwọn bàbá wa sọ fún wa ọjọ́ orí wa kéré díẹ̀ 1800 làwọn bàbá wa wá láti Ọ̀kànmọ́lẹ̀ sí táǹpẹ̀ ní Ìpolé Ìnúta tí wọ́n wá síbí 1800 ni wọ́n débí tí a máa ń pẹ́ ọjọ́ orí wa ó kéré lọ́pọ̀ nítorí náà wọ́n dé adélé wọ́n gbé adé wọn wá wọ́n sì dé adé yẹ ìgbà tán débí táwọn aládé wọ̀nyẹn ti lọ náà jọ ń ṣe bíi tọmọtìyá ṣùgbọ́n àwọn ọba tí àwa náà gbọ́njúmọ̀ gẹ́gẹ́ bí ọba Owóṣeni Ìyẹ́ ti kú kí Onípolé tó wà níbẹ̀ tó jẹ Olúwa Ọlọ́run kó fọ̀run kẹ́ bí mo ṣe kéré tó iná nígbà tí bàbá wa kan tó ń gbé bí Ìyẹ́ à ń pè ní òní olórí wa à ń pè ní sífù Ọ̀nùtà Ọláyèbọnúdé nígbà tí bàbá tí mo ń sọ tó ti kú yìí Ìyẹ́ ọba Owóṣeni Bright ó tún wá fi ìdí rẹ̀ kalẹ̀ nígbà tí ọ̀rọ̀ kan wáyé bóyá láàrin àwọn Ìwàyí pẹ̀lú àwọn ọba nígbà yẹ ìgbà àwọn àlejò kan tó wá náà mi ò mọ tí wọ́n ṣe bóyá pàdé lọ́ba ni mo wà ń bẹ̀ mo tẹ̀lé bàbá mi ọba Ìyẹ́ Ọ̀nùtà bíi mo tẹ̀lé wọn lọ gbogbo àwọn èèyàn sì ń dọ̀bálẹ̀ wọ́n kí ọba lọ́jọ́ náà Ọ̀nùtà ó gbẹ̀yìn dé díẹ̀ àwa náà tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ tá a gbé ìwé rẹ̀ dání Ọ̀nùtà ìwà débẹ̀ kò dọ̀bálẹ̀ kí ọba Onípolé ó wá ju ìrùkẹ̀rẹ̀ sí àwọn èèyàn bíi tiyín náà tó sì wá gbà tí kankan rọlẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ ọba pé a rí àwọn ìjòyè ńlá náà tó ń dọ̀bálẹ̀ àtúrí àìsífù kan náà tó jíjòyè ńlá kí ló dé tí ò dọ̀bálẹ̀ tó fi ju ìrùkẹ̀rẹ̀ sí ọba báwo ni agbára rẹ̀ ọba ìgbà yẹn jẹ́ kó yé gbogbo àwọn èèyàn kó tún túbọ̀ yé àwa kan ta ni a jẹ́ ọmọ ilé ọba Ọ̀nùtà níbí pé ọba làwọn wọ̀nyí níbi tí wọ́n ti wá pé wọn kì í dọ̀bálẹ̀ kí ọba ó ní ìdí nìyẹn tí kò fi dọ̀bálẹ̀ ògbà yẹn tún wá béèrè ní àwọn kan fẹ́ lọ sí àwa náà sí afẹ́ lọ ni a ní kò síbi tí a lọ pé ìbágbé wa pé ó sì wọ̀ ńgbà ó sì wọ̀ ó jẹ́ ohun tí mo fẹ́ sọ nípa ibẹ̀ yẹn. àmọ́ nínú ọ̀rọ̀ kan tá a gbọ́ nínú ìtàn kan tá a gbọ́ tán fi tó wa létí wọ́n ní pé wọ́n kàn wípé Ìnúta kàn tiẹ̀ rìn wá láti wá sìngbà bíi pé wọ́n wá farapamọ́ síbí ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ lára àwọn ìtàn tá a tún gbọ́ ni wípé abọrẹ̀ lásán ni Ọ̀nùtà jẹ́ ẹ bá fèsì sí nǹkan méjì. ẹ ṣe pé àwọn Ìnúta wá ní ibìkan pé wọ́n wá ṣègbà tàbí wọ́n wá sí oko bóyá oko àìrókìlà ń pè wọ́n lọ wọ́n wá pé wọ́n wá ṣègbà irọ́ pátápátá ni mo sọ pé mo ní 1800 ní adébí ṣé even tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ pé dàtí pé Ìnúta wá ṣe àtìpó níbí rárá Ìnúta ò ṣe gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ wọ́n ní ẹ wá ṣe àtìpó. irọ́ ni wọ́n wá bí ọ̀rọ̀ ṣe rí ni mo ṣe sọ fún yẹn ọ̀rẹ́ ni ọba Ìgbàyẹ àti ọba bí ọ̀rẹ́ ni wọ́n ṣe nítorí náà kò sí Ìnúta wá ṣe àtìpó àwa ní tiwa àwọn náà gan ó níbi tí àwọn Ìpolé ọ̀hún náà táwọn náà ti wá sí àwọn tí a ń pè lápàyẹ náà ó níbi táwọn náà ti wá síbí ibi tí a ti wá ni mo sọ yẹ tó irọ́ ni gbogbo ìkan tó wà níbẹ̀ yẹ kò yé àwọn tó ń sọ wọ̀nyẹn. agboolé Pẹ́dírò kéèyàn máa wọ ilé Ifẹ̀ lónìí Pẹ́dírò ibẹ̀ náà ti jọba ibẹ̀ láti wá Adédiwúrà nàbà 38 Ọ̀rànyàn tó Ọ̀rànyàn adé náà dé nílé ènìyàn pàtàkì níwá nílé wa nílé Ifẹ̀ lọ́hùn a máa ná tí máa sọ rẹ̀ fún lórí prógráàmù tí gbogbo yẹn máa rí ẹni tó sọ pé abọ́ rẹ̀ ni wọ́n yẹ òun gangan ní abọ́ rẹ̀ orí rẹ̀ labọ́ rẹ̀ ẹni tó sọ pé abọ́ rẹ̀ ni wọ́n orí rẹ̀ ní abọ́ rẹ̀ sọ ọ̀rọ̀ tí ò ní túmọ̀ fún ìdílé mi Ọlọ́run la máa bọ̀ rẹ̀ ṣe wọ́n a wá láti ibi tó dára ní ìgbà tá a wá sí kan sọ pé 2 century or 3 century la wá síbí ibẹ̀ ni bàbá mi ti wá
ní tó bá ti délé lórí olóhùn béèrè agboolé pẹ́dìrò Adédiwúrà nọ́mbà 38 Ọ̀rànmíyàn mo máa ń lọ ọbẹ̀ lágboolé bàbá mi ẹ lọ ọbẹ̀ ẹ lọ witness mi lọ́hùn pé báyìí orúkọ mi ni Joseph Bọ́dúnlé alias Àgòrò bàbá mo gbádùn rẹ gbogbo bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mí lọ́hùn. ó dà ẹ jẹ́ kí n tún bi yín níbèrè kí n tó yọ̀ǹda yín sá látìgbà tí Ọ̀núta tí wọ́n ti wá fìdí kalẹ̀ sí ìlú Ìpolẹ́mbí ó ti tọ́núta mélòó tó ti wá jẹ títí dàkókò yìí. ok Aganyiganyi Odù Ọ̀núta Chukwulubi Ọ̀núta Ọláoyè Ọ̀núta Àjàtà Ọ̀núta Olúgùnà Ọ̀núta Joseph àti ẹ̀tí tó mẹ́ẹ̀dọ́gbọ̀n tàgbójúbá tí mo mọ̀ ẹkùn pákọ̀rọ̀ owó tó kan Ọ̀núta Ọláoyè. tí ó yí ọba yìí tó gbogbo wọ̀nyẹ pátápátá. kí lorúkọ Ọ̀núta tí wọ́n jẹ gbẹ̀yìn. Joseph Olúwatáyọ̀ Joseph Olúwatáyọ̀ ló jẹ kán yìí. ó tọ́dún mélòó tán fi jẹ. kò tí ì pẹ́ tó kú báyìí ọdún mẹ́ta 3 years 3 years kò pọ́dún mẹ́ta gan tó fi kú bẹ̀tìgbà tó wá kú ní wọ̀rọ̀wọ̀rọ̀ tó wá bẹ̀ sí. Ọ̀núta tó jẹ gbẹ̀yìn láàrin ọdún mẹ́ta péré ni. bẹ́ẹ̀ni. ṣé àgbàlódé ni ṣé wọ́n darúgbó ni àbí kí ló fàdí ikú wọn gan. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín kì í ṣe pé ó dàgbà ohun tó mú ikú rẹ̀ wá wọ́n ní ká má ṣe é a sì ṣe é èèwọ̀ ló mú ikú rẹ̀ wá wọ́n ní ká gbọ́ràn a ò gbọ́ràn òun ló mú ikú rẹ̀ wá kí ló ti fa èèwọ̀ yìí má ṣe ni ẹ̀rọ ègùn èèwọ̀ téèyàn máa ti ṣe ó ti jẹ èèwọ̀ nígbà tó máa fẹ́ láti ọjọ́ aláyé ti dáyé tí táwọn bàbá wa ti sọ fún wa wọn ò jẹ oyè Ọ̀núta ní ilé ọba kankan rí ìyẹn mo fẹnu ba ọba ó ṣe nílẹ̀ kan yẹ pé àwa yìí ọba ni wá pé a gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ó sì fi ọ̀wọ̀ tó wá fún wa ohun gbogbo ó sì ṣe dáadáa ìfẹ́ yẹ wá wà ṣùgbọ́n ìgbà tí wọ́n fẹ́ jẹ tí sífù Olúwatáyọ̀ fẹ́ jẹ olórí ní ibi tí a wà yìí nígbà yẹn wọ́n sọ fún yín pé ó gbọ́dọ̀ lọ sàlẹ̀ ṣùgbọ́n ọba yìí ó ní ìwé ti wá látọ̀dọ̀ ìjọba wípé òun lòun máa fi àwọn olórí jẹ. ọba wo ni. ọba Onípolé ọ̀fù Ìlọ́rọ̀ èyí tí ó wà níbẹ̀ báyìí. ṣé bẹ́ẹ̀ ni àwọn ọba Olúpolé ṣe máa ń fi Ọ̀núta jẹ tẹ́lẹ̀. àwọn ọba Olúpolé wọn ò fi Ọ̀núta jẹ rí níjọ́ aláyé ti dáyé láti 1800 tí a ti dé bí wọn ò fi jẹ tí wọ́n máa fẹ́ jẹ ọba Ọ̀núta níbí ẹnu pé wọ́n á sọ fún wọn o torí ẹni tí a máa ti bá lábà òun náà ni bàbá ìfẹ́ tó sì wà tó máa fẹ́ jẹ́ tó máa sọ fáwọn èèyàn tó wà lọ́hùn bó sọjọ́ mẹ́ta ni àwọn èèyàn gbọ́dọ̀ kọjá omi wá síbí àwọn àlejò wọn ò gbọ́dọ̀ jáde wọn ò gbọ́dọ̀ lọ kó ọ̀ǹtí ọjọ́ tó máa parí program yẹn ṣùgbọ́n ó ní òun lòun fẹ́ fi jẹ ó lòun fẹ́ ṣe royal blessing fún a ní kò rí bẹ́ẹ̀ irú kínní kò ṣẹlẹ̀ rí eléyìí tó lọ ó jẹ bí ọdún mọ́kànlé ní ọgbọ̀n yẹ la pé sí Ọ̀núta Ọláoyè Bọ́dúndé ìpànà bàbá rẹ̀ gan ni a wà yìí nígbà tí Ọ̀nàbílé bàbá Àgòrò nígbà tó yóò fẹ́ jẹ torí àwa ojú wa ti dá dáadáa àwa tẹ̀lé lọ sílé ọba Awóṣeni ìgbà tó débẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ìjọba ó wá kọ àpúrúfà fún pé olórí fẹ́ tún jáde ní Ìnúta ó sàn rẹ̀ àmúwálé àìsè kan wá bí a sì ń ṣe Ìnúta ń dùn Ìpolé Ìlọ́rọ̀ náà ó sì ń dùn ṣùgbọ́n nígbà tó wá gbéṣẹ̀ tán nìkan bí ọdún mẹ́ta tí kò pọ́dún mẹ́ta yìí tí ọba Onípolé pé jẹ́ dandan òun ló máa fi jẹ àwa sọ̀rọ̀ níbí pé kò rí bẹ́ẹ̀ o ohun tí ó ṣẹlẹ̀ rí kò yẹ kí ó ṣẹlẹ̀ ó ní rárá ó sáà fi agbára mú lọ sísàlẹ̀ kò sì gbọ́dọ̀ kọjá omi aago kan òru náà jẹ́ kójú ó tó mọ́ ẹni máa fẹ́ kí ọba nígbà tó máa tó bí aago 5 yẹ orí ìtẹ́ ló máa bá ọba níbí wọn á ti ṣí ọ̀nà
oníkàkú á ti máa rí bí wọlé ohun tó yẹ kán ti ṣe látọjọ́ méje wọn á ti parí ẹ̀. ó wá jẹ́ lọ́sàn gangan wọn ò dẹ̀ gbúdọ̀ lu ìlú kankan kò gbúdọ̀ kọjá omi ó lọ forí balẹ̀ lọ́rùn kò dẹ̀ gbúdọ̀ kúnlẹ̀ níwájú ọba mìíràn ó lọ kúnlẹ̀ ó forí balẹ̀ ìgbà tó tún wá mú padà débí ibi aago 9 wọn wò níta ẹni tí ò yẹ kán rí ibi tí wàhálà tó ti ń dé nìyẹn tí eku òkè bí eku mọ́ tẹ́nìyàn ò ṣe bí ènìyàn mọ́ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kú tí wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìgbà tí a sì wá wo kí ló ibo làwọn èèyàn ti ń kú ṣé ní ìlú Ìnúta ni àbí ní Ìpolé. ní ìlú Ìnúta ni even gan níbi tí níbi tí a wà yìí ibẹ̀ ni ìlú Ìnúta yìí ibẹ̀ ni àwọn ènìyàn ti ń kú even àwọn àlejò gan tí ó jẹ́ àwọn àjèjì tí ó wà ní ìlú Ìnúta yìí kò sí ẹnì kankan tí ó kú nínú wọn àwọn ará Ìnúta ni tí àwọn gan ló ń kú àti wá ń jáde kí ló ń ṣẹlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ tí àwọn tó wà lẹ́yìn odi àwọn tó wà nílé kú táwọn èèyàn ti tán bí eléyìí ìgbà táwọn wòlíì gbàdúrà táwọn alábàláyé ṣe wọ́n ní a ti jẹ èèwọ̀ pé ohun tí a kì í ṣe tí ìran wa ò ṣe rí pé a ti ṣe àdèwà ń béèrè kí ni ọ̀nà àbáyọ tí ìṣòro yìí tí a fi lè lọ kí ni ọ̀nà àbáyọ wọ́n ní má ṣe ni o pé tá a máa fẹ́ fi ọba mìíràn jẹ nínú ta pé kán ṣe bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kò sí ìnáwó àwọn ètùtù táwọn bàbá ò ṣe kù olúwa ló sáà ti ràn wá lọ́wọ́ ló pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti jẹ́ pé àwa yìí náà ló ti kù sílẹ̀ pé gbogbo wa ò kú tán ní ìgbà kan ṣoṣo. àmọ́ wọ́n ní àwọn tí wọ́n kú wípé sábàbí lásán ló jẹ́ kó kú pé wọ́n dẹ̀ ju bí èèyàn 2 àbí bíi 3 lọ. irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa àwọn kan tó kọ́kọ́ kú nígbà tásìrò wọn tó máa jẹ́ pé mo mọ̀ mo máa mú àwọn orúkọ kan wá àwọn tí mo kọ láwọn ojú ẹgbẹ́ mi láwọn tó jù mí lọ bíi 81 ènìyàn ni mo kọ́kọ́ mọ̀ tí kọ́kọ́ kú léraléra àwọn tí wọ́n kú ní ìrìn àjò tí wọ́n gbé wálé ńkọ́ tí wọ́n gbé wálé ńkọ́ so ìgbà tá a wá wò pé tá a máa fẹ́ jẹ̀ mìíràn a ní láti ṣe bó ṣe ń ṣe ìyẹn la lọ sọ fún ọba nípolé pé eléyìí wa ti wádìí ẹ pé bó ṣe fi jẹ oyè ní ìsàlẹ̀ pé òun ló fa ikú wá sí Ìnúta pé àfọwọ́fà wa ní àmọ́ tó dáa pé kí ló dé tí a lọ rúfin kí ló dé tí a ṣe àìgbọràn yóò bà gbọ́n ìgbà tí a lọ a sì bẹ́ẹ̀ ó lóun ò gbà ó wá pè mí ní ọjọ́ kan ìyá ọba nípolé tó wà níbẹ̀ yìí torí ó ti bí ọdún 3 tí mo ti wọ ilé rẹ̀ mọ́ torí ọ̀rọ̀ kan fẹ́ wáyé láàrin wa nígbà tí mo wá débẹ̀ ó ní láti 1936 tóun mọ̀ ni àwọn bàbá wa ti wà níbí ó ní wọn ò lọ ó lóun gbọ́ pé a fẹ́ lọ mo ní àwọn wo ló ń sọ ó láwọn ọmọ wa ń sọ l'Àbújá ó dárúkọ àwọn kan bí àwọn bòmí àpò mo ní kó fi bẹ̀ yẹ mo ní kó fi bẹ̀ yẹ sílẹ̀ mo ní ohun tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí a fẹ́ yan olórí bí àwọn bàbá wa ṣe ń yan kí ohun tá a kó lè dára ọba Onípolé mo bá bàbá kan bẹ̀ sí fàkínlẹ̀ yẹ mo ní kó bá mi pàrọwà sí ọba yìí ó bàbá yẹn gan ló tún pa pọ́n ọ̀rọ̀ yẹn lọ́jọ́ náà ó ní ọba Onípolé ẹ̀ tí mo ní ó ní kò lè gbà mo ní kò tóhun tí ò lè ṣe ẹ wò bí Ìnúta ṣe rí ẹ wò bí Ìpolé ṣe rí jẹ́nẹ́rálì ó ní ìdíwọ́ ló fi lè rí bẹ́ẹ̀ mo ní ohun tí ò máa sọ báyìí ọba Onípolé pé láti 1936 pé àwọn bàbá wa wọn ò padà síbi tán tẹ wá wọn ò padà lọ síbẹ̀ pé o lè pàrọwà sí wa ohun tí a máa fẹ́ kó máa ṣe fún wa pé títí ìwọ náà fi máa parí ìjọba rẹ o pé a ò tí gbọ́dọ̀ padà sílé pé tó má kàn parí ìjọba yìí pé a lè padà ó tí mo sọ ẹ mọ̀ mọ́ pé ọba Onípolé ó ṣàpù dáadáa á rí kọ́ọ̀dù ohun tí mo sọ ẹ bóyá ti lè gbé jáde tí ò má dìlítì ẹ̀ mo ní bàbá wa fi ọgbọ́n ṣe kinní yìí o kí kan kó má dàrú ó ní rárá ó ní lérí ọ̀rọ̀ tí mo sọ gan wípé tí kò máa gbé àga wọn bọ̀ láti ààfin Ọlọ́run wá sí Ìpolé Ìnúta níbí kóun wá fi wá jẹ oyè ó ní wọn máa fẹ́ jẹ ọlọ́rọ̀ pààyẹ ní wàá dán mo ní ọ̀rọ̀ ò rí bí ẹ ṣe ṣe yìí mo ní tí ẹ máa fẹ́ ṣe royal blessing tó ń sọ yìí ó lè tó má ti sáyìn ìwé rẹ fi ọ̀kẹ́ kan náà olóyè rẹ kan kó lọ fún àwọn ará Ìnúta ká ṣe ìkan wa bí a ṣe ń ṣe ó ti ṣe royal blessing nìyẹn mo ní Bíbélì sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ tí ó fi ọgbọ́n ṣe. àbí torí ìlànà tí ẹ fi ń joyè Ọ̀núta
tó jẹ́ ìlànà àbáláyé bẹ́ẹ̀ni náà ṣe sọ wípé oyè abọrẹ̀ lásán ni. odò tó sọ pé oyè abọrẹ̀ lásán nìyẹn ìlànà tí a fi ń jẹ́ yẹn tó máa bí ọjọ́ méje wọ́n á ti máa ṣẹ́nà wọ́n á máa fi orò kò sí ènìyàn tí a lè jáde. ṣé ọdún ta wá ń dádé. ọdún ta wá ń dádé tìbọn ni ẹgbẹ́ lẹ́nu mi tẹ́gbẹ́ lẹ́nu bàbá wa yẹn. ọdún ta ń dádé. ọdún ta ń dádé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni. bẹ̀rẹ̀ wá ọba aládé. kí àwọn ìran ọ̀ràn méjì tó dé Ilé Ifẹ̀ làwọn bàbá wa nínú ìtàn tá ti gbọ́n ti dádé. kán tó dé Ilé Ifẹ̀ tí mo nígbà kan tán débẹ̀. níbi tí ọ̀rọ̀ ìwádé dúró báyìí iṣẹ́ ti wá jọnú tàmí ni. ṣé láti rí a ò tí ì jẹun ta mìíràn láti ọdún bíi mẹ́ta tí a ń sọ yìí a sì ní àwọn ìran tí ẹ lè wádìí rẹ̀ wò ẹ wo Onítàjì ọmọ bàbá ni wá ọmọ ìyá ni wá ẹ wo Onírà ní kejì níbí ìkejì ilé ní kìí ṣe ara kejì o àjọ ṣe àgbẹ̀ ní orí òkè Kájọlà so ibi ni gbogbo wọn wà ojú kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọmọ ìyá kan ọmọ bàbá kan ni wọ́n ọba sì ni wọ́n ẹni máa dé tó máa dé ìkejì ilé níbí tó máa béèrè Onírà á rí ààfin Akejì á rí ààfin Onírà ẹni máa ti lọ ẹ tún lọ Ìtàjì kẹ́ ẹ lọ béèrè pé níbo náà ti lọ wọn á sọ fún yín pé Ọ̀kúnmọlẹ̀ Sísí Ẹ̀sọ́ kò gbé ní gbogbo wọn ti jókòó papọ̀ lóníkàkú ti lọ. nígbà tọ́rọ̀ ìtì wa ń di awuyewuye báyìí ǹjẹ́ ẹ bùn ìjọba gbọ́ kí ni ìjọba sọ lórí ẹ̀ ìgbésẹ̀ wo náà gbé. ẹ ṣe lótú a bùn ìjọba gbọ́ nígbà tí wàhálà pọ̀ tí a ti bẹ ọba nípolé tó ní òun ò gbà dandan òun fẹ́ ṣe wọ́n wá lọ sọ́dọ̀ ìjọba ẹ̀yin ìjọba o ẹ wò bí àwọn èèyàn ṣe ń kú ní ìlú Ìnúta níbí torí a jẹ olórí a ò jẹ olórí nítorí ẹni tí wọ́n jẹ bí ọdún méjì àbọ̀ tí wàhálà ti tán òun fúnra rẹ̀ náà tó tún forí di lọ pé a tún bẹ ọba yìí ò kó jẹ́ ká ṣe bá ṣe ṣe ó lóun ò gbà a ní nítorí náà nígbà tí ó ti gbà ó níbi tí a ti wá a fẹ́ padà sílé wa a fẹ́ ìbágbé rẹ̀ àti àwa kò wọ̀ mọ́ ìfẹ́ tá a ní sí kò kó wa mọ́ra gẹ́gẹ́ bí bàbá sí ọmọ nítorí náà a wá fún àwọn ìjọba ní kọ́pì àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ tí a ń sọ yìí tí kò gbà bí kéèyàn kó lo agbára lé èèyàn ní orí so a ti wá fún ní kóòtù ìjọsìn nígbà tó lóun fẹ́ fi ẹni tí ó fẹ́ ó ní ẹni tó máa wù òun á wá fi jẹ́ tipátipá àá sì wá sí ohun tí a fẹ́ ṣe àwa fún ní kóòtù ìjọsìn ìyẹn wá pẹ́ndìn rẹ̀ kò wá rí jẹ ìgbà tá a sì wá wo wípé kò rí jẹ torí mo sọ fún lọ́jọ́ náà mo ní ọba nípòlé ká máa jẹ oyè yìí mọ́ lọ́dún 5 sí 6 gan kí ló fẹ́ ṣẹlẹ̀ ó ní tí o tí a ò máa ti jẹ́ tó máa tó àkókò olú ẹni tó máa wù òun wá fi jẹ́ ìgbà yẹn la wá kéde wípé ilé ti yá a ò bá wọn ṣe mọ́ a fẹ́ dádú a fẹ́ dé adé ọba wa a fẹ́ padà síbi tí a ti wá. ṣé láàárín ìlú yìí náà ti máa fi ẹni tó bá wù wọ́n jẹ. ó lóun ló láàárín ìlú Ìnúta lòun ti máa fi ẹni tó wù ú jẹ ó ní òun tún lè mú èèyàn gan níbòmíràn kó ń wá fi ṣe olórí wa ìyẹn la ní irú ẹ̀ kò lè ṣeé ṣe kò sẹ́niyàn náà. ilé yín tẹ wá fẹ́ máa lọ yìí kí lẹ fẹ́ lọ dé bá ń bẹ̀ ṣe ti túbẹ̀ ṣe. àti túbẹ̀ ṣe ilé wa ọ̀hún náà ni a wà yìí torí a ti wà níbí láti 1800 tó ní ká máa gbé ẹ̀yìn omi gbogbo ohun tó sì wà lẹ́yìn omi yìí ohun tó máa ti wà lẹ́yìn Èdó Ìwọ̀fà Èdó ni ibi tí a ti wá lọ́wọ́ oko là ń lọ a máa ń lọ dá oko ní ọ̀hún lágboolé àwọn àfi ibẹ̀ ń dá oko. lílọ tí ẹ̀ ń lọ lé yín ibi báyìí náà ṣe ni. ibi báyìí náà ni ibi náà làwọn máa bá ṣe ń lo bí tí à ń lo ọ̀hún yẹ ibi la fi ṣe ibùsùn ọ̀hún yẹ la fi ṣiṣẹ́ oko. àmọ́ ẹ̀yin ò rò yí pé Ìpolé ó ṣe mọ kílèmù orí ilẹ̀ gẹ́gẹ́ bí. ẹni túbọ̀ ẹ̀yin ènìyàn mi gẹ́gẹ́ bí òfin ìjọba tí ènìyàn gan tó máa ti lò 100 ọdún tàbí kó má tó bẹ́ẹ̀ kò sóhun tó ń ṣe nílùú yẹ tí ò tó ṣe òun náà ti di baálé lóòótọ́ gẹ́gẹ́ bí ẹ sọ yìí tá a máa lọ wọ́n ti máa kílèmù ẹ̀ ṣùgbọ́n a wá fi yé wọn pé àwa o a kì í ṣe àlejò níbí mọ́ ibi náà ẹ ti lò ní 100 ọdún. a ti lọ síbi 300 mo ní 1800 làdébí lẹ́yìn máa débí ní 1800 kì í kó kúrò ní àlejò àwa náà ti gbọ́ pé tínú ta máa lọ o. ìtàn tẹ́ ń sọ wípé àkókò tẹ́ ti débí ìjọ wà lákọọ́lẹ̀. ọyẹ kan lè rí Ìlàjì ni máa wà lákọọ́lẹ̀ tí ẹ̀ mọ̀ pé ọjọ́ yẹn ti tí wọ́n tí ì bí bàbá wa
bàbá tó bí mi ìyá mi tí mo ti bí wọn ohun tí mo gbọ́ lẹ́nu bàbá mi tó jó tọ̀rọ̀ òun náà mò ń sọ káwọn àgbáyé kí kán lè máa gbọ́ yìí. èyí tó túmọ̀ tí n bá fẹ́ gbọ́rọ̀ yín yé dáadáa ó túmọ̀ sí wípé ẹ fẹ́ ya kó lára ìpolé nù. bẹ́ẹ̀ ni a kàn ti ya kúrò níbẹ̀ ìbágbé wa ò wọ̀ mọ́ a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí àwọn bàbá wa. bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn aráàlú ó gbọ́ yín dáadáa káwọn aráàlú ó gbọ́ yín dáadáa èyí ni pé ọ̀fọ́n yín ti tọ̀ sí gbẹ̀gìrì nu. ọpẹ́ ìyẹn ni pé kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n ti ń dá àwọn olórí wa dúró pé wọ́n rúùlù la sọ fún wọn pé tó máa ti mú àparí ìṣúná àlejò pé ilé ti tó lọ ìyẹn ni mo ti kéde pé ilé ti yá àti ti múra ilé báyìí. ṣe tó ìjọba ara yín ṣe. àtò ìṣe lọ́lá ọlọ́run lọ́lá ènìyàn àtò ìṣe. ṣé ó ti ní ìlànà tí Ọ̀núta fi ń darí ìlú gẹ́gẹ́ bí ọba tẹ́lẹ̀. ó ti ní ìlànà ti wà tẹ́lẹ̀ dípò sí kọ́nú kọ́sọ tí ó sì dára gan. àwọn ẹlísù ẹ má jẹ káriwo wa pọ̀. àwọn executive ẹ ti wà ọ̀dà lẹ́gbàá tó fẹ́ mú ọ wá síbí àwọn náà jẹ́ òlọ́rọ̀ àpà orúkọ wa náà lẹ́gbàá tó bá ṣe pọ̀ yẹ kó fẹ́ papọ̀ ni Ọ̀núta yẹ wá sọ pé àti ọba tó wà lẹ́gbàá yẹ pé ìbáṣepọ̀ wa tó fẹ́ papọ̀ yìí o àti pé jẹ́ kí ni a fi fẹ́ mọ̀ torí pé ìpolé Ọ̀núta ni àwa. àpà ìlọ́rọ̀ ni wọ́n. àpà ìlọ́rọ̀ ni wọ́n ṣọ́nà wa ni ọlọ́ba wa wá yọ̀ǹda ìpolé ókè wọ́n wá jọ̀yìn rẹ̀ mọ́ ìlọ́rọ̀ wọ́n wá yọ àpà kúrò. wọ́n wá yọ àpà kúrò ìyàgàn lẹ́jú polé ṣùgbọ́n níṣẹ́ báyìí lágbára Ọlọ́run lágbára ènìyàn àgbà ìpolé yẹ ìpolé Ọ̀núta la máa padà sí àgbà orúkọ yẹ padà káwọn náà kan máa jẹ́ àpà ìlọ́rọ̀ wọn. gẹ́gẹ́ bí ohun tí ẹ ń béèrè pé àwọn ìlànà tí ó ti wà nílẹ̀ tí ọba Ọ̀núta fi ń darí ìlànà tí ó ti wà láti ọjọ́ láéláé ìlànà náà ló sì wà òun náà la ó sì máa tẹ̀lé ẹnu pé ibi tán ti míìsì róòdù tán ti wà lójú ọ̀nà tán ti ṣìnà ibẹ̀ náà ni ìṣìnà ti dé títí di èní àwọn ìlànà wà àwọn àràfà mẹ́fà àwọn olóyè ọkùnrin àwọn obìnrin tó bá Ọ̀núta ṣe even tí o máa ti bí ẹ ṣe ń sọ̀rọ̀ lọ́ra àwọn idà ológun ayé ọjọ́ ọ̀hún ó ti wà nílé bàbá mi tí mo ti lè gbé jáde lọ́wọ́lọ́wọ́ gan-an tí mo ti lè gbé jáde tó wíyá pé tó máa dé ààfin lójú ọ̀nà náà fi forí balẹ̀ níwájú ọba. eléyìí tẹ wílẹ̀ kan ǹjẹ́ wá ṣeé ṣe kẹ́ ẹ rí orúkọ ìpolé yẹn gbà láti ibẹ̀ ń wá. àwa ló ní àwọn gan fúnra wọn mọ̀ pé àwa ló ní orúkọ wa ò yí padà ìpolé Ọ̀núta láti ọjọ́ tí aláyé ti dáyé àpà ìlọ́rọ̀ níjọ́ tí aláyé ti dáyé ṣùgbọ́n wọ́n ní àwọn tó mú kán séèjì orúkọ wọn nìkan ò dáa náà nígbà yẹ láàrin àpà ìlọ́rọ̀ níbí ìwọ́n pé wọ́n ní tọ́mádòkèrè wọ́n ní wọ́n náwó bí àpà wọ́n ní wọ́n jẹun bí àpà kí la ó ṣe tí ìlú arójúdé a ó pààrọ̀ orúkọ yìí náà wá fi pé àwa náà gẹ́gẹ́ bí tọmọ tìyá ẹ jẹ́ ká mú orúkọ kan wá níbí ká mú kan wá lọ́hùn náà èyí tó wà lẹ́yìn omi ó wá da ìpolé ìlọ́rọ̀ ṣùgbọ́n báyìí ìpolé Ọ̀núta Èkìtì ibẹ̀ ni a ti wà lọ́wọ́lọ́wọ́ lórúkọ Ọlọ́run ibẹ̀ ìpolé Ọ̀núta Èkìtì. àmọ́ ṣé ẹ lè ya láì ṣe pẹ̀tì lólórí. láì ní olórí ó ṣe é ṣe torí a ti fi ẹjọ́ sùn ìjọba ó ṣe é ṣe. ṣé ìjọba wa ti wá fọwọ́ sí. ìjọba ò tí ì fi ọwọ́ sí ẹni sùúrù ẹ̀yin èèyàn mẹ́ ìjọba ò tí ì fọwọ́ sí wọ́n ti processing la wà tí àwọn ìjọba má bẹ̀ sí jókòó báyìí tán wọ́n á bèè lọ́wọ́ Olúkọlé náà kí lè àwọn alábàágbé rẹ̀ rí tí wọ́n fẹ́ lọ àwa náà wọ́n á pè wá kí la rí tí a fẹ́ lọ àwọn tí a sì rí tí a warú sọ́wọ́. ṣé ìjọba dẹ̀dá yín mọ̀ gẹ́gẹ́ bí alábàágbé ṣé wọ́n rí yín gẹ́gẹ́ bí ara ìpolé. àwọn ìjọba wọ́n mọ̀ wípé ara ìpolé ni láti wà lẹ́nìí ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti ń lọ àwọn ìjọba ti mọ̀ wípé alábàágbé ìpolé ni wá torí tẹ́lẹ̀ wọ́n gbà pé kọ́tà kan ni a jẹ́ ní ìpolé tó tó máa fẹ́ sọ̀rọ̀ lẹ́ni ọba kan ló ti wà ní ìpolé lónìí kò tí ì pé méjì ṣùgbọ́n bírin àjò ìṣẹ̀ṣẹ̀ ń lọ yìí wọ́n ti mọ̀ wípé o alábàágbé ìpolé ni a jẹ́
pé bó pẹ́ bó yá o àwọn wọ̀nyí máa padà sí ilé wọn. bó o lẹ ṣe wá fẹ́ ṣe àwọn ilé ilẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó ti wà ní orí ibi tẹ́lẹ̀. ṣé tí a máa dé ìkólé ìnú ta tán àwọn ilé ilẹ̀ tó ti wà ní ibi tẹ́lẹ̀ tẹ̀bí àwa ló ní ilé àwa náà lẹni tó kọ́ ilé àwa náà ló ní ilẹ̀ àwọn ìran ọjọ́ tó ti pẹ́ mo ní wọ́n dìde wọ́n jọ dé orí bíríìjì níbẹ̀ yẹ kò tí ì sí bíríìjì nígbà yẹn omi yẹ gan nígbà yẹn omi àrẹ̀sẹ̀ ni Babalọ́lá ló yí sí omi Ayọ̀ ibẹ̀ náà ti wá sọ wípé ẹ̀yin inú ta ẹ máa gbé lòdì kejì omi káwọn náà kàn máa gbé lọ ìyẹn bó sọ pé ohun gbogbo tó wà lẹ́yìn omi ìwọ̀fà ìnúta ni ìnúta ló ní ilẹ̀ tí wọ́n àgbélé wa kúrò níbí ni tí a máa sanwó ilé ni àwa ló ní ilẹ̀ wọ́n ti fún wa láti ìṣẹ̀ǹbáyé wá tí omi Ayọ̀ sì wà níbẹ̀ títí di èyí tí kò lè gbẹ ọjọ́ ìran bàbá wa omi ò gbẹ kó gbẹ gan bí Olúwa ṣe ṣe àlàyé fúnra rẹ̀ láti ọ̀run wá kò lè yí padà. tíjọba wa sọ pé kò sáàyè nǹkan. ìjọba ò lè sọ pé kò sí àyè torí mo wòye nínú ìjọba mo lè ní ìgbàgbọ́ ẹlísùrù ẹ̀yin èèyàn mi lóòótọ́ ìjọba kọ́kọ́ pàrọwà àwa la lè sọ wípé à ń padà sílé nígbà táwọn ìjọba wá gbé àwọn panel dìde tó máa wádìí lóríṣiríṣi àwọn ìjọba lè sọ pé kò sí àyè torí mo ní ìgbàgbọ́ sí ìjọba Èkìtì lónìí wọ́n máa fẹ́ ṣe nǹkan wọ́n á ṣe ìwádìí rẹ̀ nígbà tí wọn ò máa ti bá irọ́ nínú ìrìn àjò wa ìjọba ní láti yọ̀ǹda wa pé ká máa lọ wọ́n á sì fún wa ní ọtọ́lọ́mì yẹn lórúkọ Jésù torí kò sírọ́ nínú ohun gbòdì tí a ń sọ. àmọ́ wọ́n ní pé ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí wípé ẹ̀yin kan ni ẹ̀ ń dá ṣe torí pé ẹ̀yin náà fẹ́ mọ́ jọba ẹ nífẹ̀ẹ́ láti mọ́ jọba wípé òun lè fi ń ṣe bí ọ̀tẹ̀ wípé kì í ṣe pé gbogbo àwọn ọmọ ìlú ta ni wọ́n lọ́wọ́ sí. máa rí àti ẹ̀rí àwọn tó ń sọ bẹ́ẹ̀ àwọn yẹn ti rí mọ̀ yín pé kò sí ọ̀nà àbújá fún wọn sí ẹnìkan lè dá sí ìran ẹni tí òjọba rí kó kàn sáyé dédé. àmọ́ wọ́n ní ẹ̀ ń dìtẹ̀. tó ní òun fẹ́ dìde a ò di ọ̀tẹ̀ ìfẹ́ wà àwa kan wo ló ń ṣe ní gbogbo ibi wọ̀nyí sì mọ̀ pé kò lè sí náà kó má sí àwọn alátakò kò lè sí láàrin ọmọ bàbá àti ìyá kán máa rí àwọn bíi Dátánì bí àwọn bíi Kórà èmi ti mọ̀ pé ìfẹ́ wá jọba lẹ́yìn omi yìí tí a ń pè ní ìkólé ìnúta ìfẹ́ jọba níbí dáadáa kò sí ọ̀tẹ̀ bóòlù àwa kan kí igi kan ṣoṣo sólè dágbóse ni gbogbo wa la rí pé a fẹ́ padà sílé wa nígbà tí torí àkókò tó ọjọ́ sì ń lọ a sì ń lọ lé lórúkọ Jésù. tọ́ba kan tẹ̀ fún yín láyè pé kẹ́ ẹ lọ lẹ́nìí àwọn ìlú wo ló kù báyìí tẹ́ wà pápá àlà. tọ́ máa ní kí ká lọ lẹ́nìí àwọn ìlú tí a lè bá pààlà nọ́mbà 1 Ẹ̀rìn Ìjẹ̀ṣà ní ọwọ́ ọ̀tún mi níbí tí a máa tún rìn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àwọn ìkejì ní ọwọ́ àlàáfíà mi ní ọ̀hún tí a máa tún wo ọgọ̀tún abapàlà tí a máa tún rin ẹ̀gbẹ́ kan ní ẹ̀gbẹ́ ìkejì jáde sí Kájọlà Ìpẹ̀tù abáwọn ṣe ààlà. kí lè ròyìn tẹ́ fi sọ pé dandan ẹ gbọ́dọ̀ lọ. èrò tí a rò náà ni pé a fẹ́ kúrò ní oko ẹrú àlejò sì ni wá ní ìkólé Ìlọ́rọ̀ àwọn gan fúnra wọn ti sọ pé tá a máa pín ìkan láàfin wọn ní àwa ni àgbẹ̀yìndé tó máa fẹ́ pín ìkan náà àwa gan náà orúkọ rẹ̀ sí ìgbẹ̀yìn àwọn tó máa ti kéré jù náà àwa náà fún èrò wa ní rere ni a fi ròyìn pé a fẹ́ bọ́ lóko ẹrú tí a wà yìí. a rí àwọn fọ́nrán kan tó ń jà rìnrìn láìpẹ́ yìí níbi tí kábíyèsí Olúpọ̀lé tí wọ́n ti ń rọ ojú èpè tán bínú tí wọ́n fara ya kí ló ṣẹlẹ̀ tó fi fa ọ̀rọ̀ yìí. ohun tí ó ṣẹlẹ̀ náà ni à ń sọ lọ́wọ́ yìí nígbà tí ó dé àwọn àpèjọ kan níbi olóyè tó ń àdírẹ́sì wọn Ìjàlé nígbà tí olóyè Àjàlé tí ó fi jẹ bóyá ó kàn tá ní ààfin rẹ̀ ni nígbà tó rí àwọn èèyàn tó ní àwọn kan ní ìnú ta pé wọ́n dìtẹ̀ pé wọn ò gbà tèmú
pé wọ́n fẹ́ dá dúró wọ́n fẹ́ lọ ibi tó bẹ̀ sí ṣèpè nìyẹn tó ń gẹ̀gún lóríṣiríṣi a sì gbà yí pé olórí wa ni ó yẹ kó máa súre fún wa bí ọmọdé gan máa ṣe àgbà tó máa bá wí tán bẹ̀ ọ́ wà á dáríjì wà á dè fámọ́ra eléyìí tó yẹ kó máa súre fún wa kílùú máa pọ̀ nínú àwọn ìrìn àjò rẹ̀ pé kóun ó pẹ́ ní ìlú yìí tí a pè ní ìlú Ìnúta kóun ó sá pa wọ́n rẹ́ kóun ó pa wọ́n nù ní ìrìn àjò nínú èpè tí ó ń ṣẹ́ wọ́n sọ fún pé bàbá ohun tí ó ń ṣe ò dára kò sì gbà títí dé iná kò gbà wípé tó máa sọ lónìí á ní àwọn ọ̀tá òun lòun fi gẹ̀gùn àwọn tó ṣẹlẹ̀ náà pé a fẹ́ lọ pé ìwà wa àti tirẹ̀ kò bára mu ìdí tí ọba Nípolé fi ń gẹ̀gùn fún wa nìyẹn ó dìgbà pé tóun máa tẹ táwọn èèyàn máa ti kú tán níbí kò sí ibi tí wọ́n gba òmìnira sí ìṣe wa àti àṣà wa ó sì yàtọ̀ síra wọn. ṣé níbi tí Ojúmọ́ ṣàmọ́dé lẹ́nu ṣé àwọn èèyàn ṣé wọn ò yọkú mọ́ nílùú Ìnúta. lẹ́ni àwọn olóyè tó wà lórí àkéte àìsàn tí a ń bẹ lọ́run wọ́n sì wà a ti rí òkú àwọn olóyè tó wà ní mùsùlùmí bí a ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí a wá dúpẹ́ sí ni pé nígbà tí a ti sọ pé a fẹ́ ṣe ìgbésẹ̀ pé a ò jẹ oyè Ọ̀núta ní ìsàlẹ̀ mọ́ tí a ti bẹ Ọlọ́run tí àwọn alábàáláyé náà ti ń gbìyànjú ikú yẹ ó ṣẹ́ díẹ̀ kì í ṣe kó tì tán. tí kábíyèsí bá wá jí lọ́la tó sọ pé wọ́n gbé àyàn kan lẹ̀ wọ́n fi jẹ oyè Ọ̀núta kí lẹ̀ ṣe. ṣé ẹ rí ohun tó tẹ́ ń sọ yìí ó dáa ṣùgbọ́n ọba Onípolé kò lè dán o ọba Onípolé òun gan fúnra ara rẹ̀ mo bá rìn bàbá mi ní ó mọ òfin ó kàn fẹ́ máa lo agbára níbòmíràn ni ọba Onípolé ò lè dó pé òun mẹ́nìkan ṣé Ìnúta yìí ló ti máa mú ẹnìkan ni tàbí Ìlọ́rọ̀ ló ti máa mú èèyàn tàbí Ìjàlé torí kò bá bá lórí ohun gbogbo ni. ẹ̀yin ènìyàn mi ẹ ní sùúrù lóòótọ́ agbára tí ọba ní ó bá lérí ohun gbogbo ṣùgbọ́n kì í ṣe irú eléyìí tí a ń sọ̀rọ̀ yìí amòfin ni òun fúnra rẹ̀ kò lè dé kó sàdé mẹ́nìkan wá tí kì í sọmọ ilé ọba ṣèbí òun náà jẹ ọba níbẹ̀ yẹn kó sàdé mẹ́nìkan wá tí kì í sọmọ ilé ọba tó ní kó wá jẹ ọba tàbí kó wá jẹ oyè kan. tó bá wá tọwọ́ bọ ilé ọba tó méèyàn kan bẹ̀ ń kọ́. kó má tọwọ́ bọ ọbẹ̀ kò sí ènìyàn tá a rí kò sí ènìyàn tá ló fẹ́ ru ẹrù tó ń dì sílẹ̀ ọ̀ṣọ́ká tán fi sí ta ló fẹ́ wọ́n fẹ́ gbé ìyá ọ̀dọ́ lé lórí kò sí ọmọ ilé Ọ̀núta tó lè dán wò. ohun tẹ́ dúró lé lórí ni pé kí oyè Ọ̀núta kó sì dúró sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. ó ti dúró a ò tí ì jẹ oyè rárá ò tí ì nídìí oyè rárá tó máa ta kókó ẹ̀ ní máa jẹ Ọ̀núta Olúwa mú jáde. kí lẹ wá fẹ́ jẹ gangan báyìí. báyìí o a fẹ́ jẹ ọba tí a máa gba òmìnira báyìí a wá dáadé ọba wa ohun tí a fẹ́ ṣe nìyẹn a fẹ́ dá dúró a fẹ́ gba òmìnira. ẹgbóyè ti sẹ́gbẹ̀ẹ́ kan. kò tún tó kan ọ̀rọ̀ oyè rárá òmìnira nìkan lẹ ọkọ fẹ́ gbà báyìí. òmìnira la fẹ́ gbà báyà nídìí oyè rárá ìyẹn ni mo sọ fún ọba Onípolé nígbà yẹ tí mo rò pé ọ̀rọ̀ asẹ́tù lọ́jọ́ náà ká lọ ṣe bá ṣe ń ṣe kátìjọ máa ṣe bí bàbá àtọmọ. àmọ́ tó bá wá jẹ́ mo sọ fún ẹ jẹ́ ká wá ṣe báyìí. ó ní kò ṣe kankan. ẹ jẹ́ ká wá ṣe báyìí sà ẹ jẹ́ kí n béèrè kí n tó mọ̀ lọ. níbi tọ́wọ́ bá di tó wá dé dúró yìí tí kábíyèsí Olúpolé tó máa sọ pé àwọn ti jó síbi tẹ́ ẹ lùlù sí o wípé kẹ́ fúnra yín lọ jẹ Ọ̀núta ńkọ́. aláìyẹ kò lè ṣẹ mọ́ torí ìrìn àjò ti kọjá àkókò tí a ti rán àwọn ìjòyè àgbẹ̀ èèyàn wá láwọn ọ̀nà tó jìn àwọn tó wà nílùú Ìpolé àgbẹ̀ wọn wá kí bàbá yá ṣe nígbà tí àkókò ti lọ tí a ò rí ṣe kí bàbá má pàṣẹ lónìí ká lọ sí nílànà ayé àtijọ́ ìyẹn ò ṣeé ṣe mọ́ ọjọ́ ti lọ ọjọ́ ti dé àtàrí ayọ̀ ti yẹ ti kọjá ó ti bọ́. rìpọ́tà kẹ́ẹ̀dọ̀dọ̀ balẹ̀ bí eléyìí sọ̀gbọ́n wà níbí àjílẹ̀ bí eléyìí alẹ́ gbàmọ́. orúkọ yín àti ìpọ̀jẹ́. Olúọdẹ Adépọ̀jù Ọ̀núta báyìí ebi òyà jẹ Ọ̀núta dé lọ́dẹ adé kí gbogbo rẹ̀ á máa dáwó nàmbà wánù láti bomi bẹ̀rẹ̀ àgbẹ̀bọ̀ o àti lóṣìṣì ọ̀nà oríṣiríṣi òyà tètè adú. ṣé wọ́n ń lù yín ni kí ló ń jẹ yín yà. oúnjẹ alóyà ni pé ẹ̀tọ́ rẹ̀ ọmọ ẹ̀dùn wa á tó bẹ́ẹ̀ lọ́dọ̀ Olúpolé. nàmbà wánù gbogbo ọ̀gbọ́n ni a gbé omi sí ká bomi níwájú lérí ẹ ní gbogbo ìlú búlù ṣètò nàmbà 2 láàrin. àmọ́ ọ̀dọ̀ yín ni ẹ̀ sẹ́ńtà wà.
ó ti oògùn débẹ̀. Ọlọ́run ló gbé kìnìún yẹn síbẹ̀ ẹsẹ̀ ta lẹ́gbọ̀n ti bí mi lẹ́sẹ̀ ta òun gan fún ọ̀la rẹ̀ bẹ̀rẹ̀ bí sí bọ́dà mẹ́nẹ́ àbámidẹ̀ ní bọ́dà mẹ́nẹ́ bẹ̀rẹ̀ bí sí torí ó kọ́ ọdún kankan fọmọ 60 years bọ́dà mẹ́nẹ́ gbogbo ọmọ rẹ̀ kó ní ọjọ́ ọmọ fún mi. èkejì kọ́ máa ti kàn dáwó òye ó jàdé máa ti dá làdá kéèyàn má dé jàlé bẹ́ẹ̀ á bomu kéèyàn má dé lọ́rọ̀ á bomu. àkóso là fún wa ká ẹ mọ́lẹ̀ lálẹ́ gan kọ́ dáa ẹnu ìjàlé jẹ́ ibẹ̀ lórí sí pé kí la fẹ́ ṣe àyàwó ìyámọ̀dé àdúgbò àyàwó kí la fẹ́ ṣe lérí ìrìn àjò nínú ká àdàrà dúró jẹ́ ti àkàtà dúró á ti pé dídẹ kẹfọ́ láyè káàdó yìí ìyẹn ti kọjá o báyìí ọ̀tọ̀ lọ́mú ìlókù. olúọdẹ quarters mẹ́fà ẹ̀jẹ̀ kan nù wọn ó kù 5 ẹ̀yin nìkan lè fẹ́ wá dákú láàrin 4. ọ̀sẹ̀ jẹ́ dandan lágbára Ọlọ́run. ṣáwọn tó kù ìlú ni wá ṣáwọn tó kù ṣe wọ́n ń ṣèlú ni. àdúgbò ni wọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ ọba ni mí Adépọ̀jù lọ́kọ mi adé ni wá náà rẹ̀ ogun ló fún arágbó olú ni wá ojú ti mọ́ ní àárọ̀ kùtù àwọn ọ̀rọ̀ kan wà láàárọ̀ kùtù màá fẹ́ kí n má yè gbà mí níbi ayé ilẹ̀ àpè wọn lápá àpà lọ́rọ̀ àbáríà ní gbogbo kó adé ẹbẹ̀ yẹn ni àpè ní òpólé ọ̀nàta níbi wàhálà ṣẹlẹ̀ ní òpólé àpà níbí jẹ́ mi sọ tèmi kí eyé rí mi torí àjọ afẹ́sẹ̀ alẹ́kọ̀tù ẹgbẹ́ náà pé àbáríà ìgbẹ̀rẹ̀ yá bá ń parí ìjà ibi àbáríà adé lọ́jọ́ yẹ̀bẹ̀ náà pé lọ́nà tarú ẹ́fídẹ́ǹsì yẹn wà níbẹ̀. Olóògbé àbá padà lọ́gbẹ̀ náà pé bàbá yẹn padà pé kọ́ máa jọ pé ǹjẹ́ ní ń dá dúró síbi rẹ̀ lẹ́yìn 300 years bíi 300 years ọgbà àti 100 ọdún ó ké lẹ́yìn ààrẹ ó sì yé halẹ̀ máa lérí máa pé wọ́n ní àdúgbò kéèyàn máa ṣe àtẹlẹ ọ̀rẹ́ bí iye ó máa gbẹ kòkó lé àtẹlẹ ọ̀rẹ́ lẹ́yìn 300 years ẹ̀yà lọ́ni bí ó dé sí lérí máa káyé ṣe lóṣìṣì ọba alálẹ̀lẹ̀ ọba alálàdúgbò ọba ló ṣe kẹ̀dẹ́kàn káàkù mẹ́ta sọ̀nà ta èyí tí mo kàn láàrin mo fẹ́ kẹ́ rí mi lónìí kan sọ fún mo dúró dáadáa o. My name is Adejola Isaac Chief Aro of Inuta. Wọ́n ní baba ńlá wa wọ́n ní wọn pẹ̀lú Àjàlé ìkan nínú àwọn olóyè kábíyèsí lọ́hùn wọ́n ní wọ́n jọ máa ń pàdé lórí igbó ní oko wọn lọ́hùn tán bá sọdẹ lọ tán bá dáko pọ̀ wọ́n ní ìgbà yẹn ni Àjàlé wá sọ wọn pé ìjà ọ̀rẹ́ mi ìjà kan mọ̀ ṣẹlẹ̀ nílùú wa mà ti parí ẹ̀ títí tí kò mọ̀ ṣe parí kó jọ kó wa bá wọn dá sí ọ̀rọ̀ yẹn baba ńlá wa fi wá sí Ìpolé àpà ní Ìpolé ń gbà yẹn àpà Ìlọ́rọ̀ so ó dẹ̀ bá wọn yanjú ọ̀rọ̀ yẹn nítùbí ìnùbí ẹni tó ń bínú tẹ́lẹ̀ ẹni tó ń pariwo tó ń jà tẹ́lẹ̀ bó ṣe ṣẹ́tù ẹ̀ ó lè tẹ́ wọn lọ́rùn so àwọn baba ńlá wa ń padà sí ibùgbé wọn ní Ìpolé Ìnúta ó yẹ yín wọn wá ń padà lọ torí ọ̀nà ojúgbó ni nígbà kò tí sọ̀nà títì so àwọn ìjòyè Ìpolé wọn wá forí barí pé ẹni tó bá yanjú ọ̀rọ̀ bí eléyìí nítùbí ìnùbí kí ló dé tá a bá sọ̀rọ̀ kó ló dé máa gbé pẹ̀lú wa so wọ́n rán àwọn kan pé kan lọ pé wọ́n wá pé kan lè bá wọn sọ̀rọ̀ ìgbà tán wọ́n pè wọ́n pariwo pé ọ̀nà ta dúró ibi tó ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó wá já nǹkan bíi mọ̀ ọ̀pẹ bíi nǹkan kan ó fi sàmì síbẹ̀ bó ṣe sàmì síbẹ̀ yẹn omi jáde níbẹ̀ ó wá dúró síbẹ̀ de àwọn tán wá láti
àpà ìlọ́rọ̀ ìgbà táwọn yẹn dọ̀dọ̀ ẹ̀ wọ́n wá ní ẹ̀bọ́ àfihàn àbá o wọ́n ní ká sọ fún yín o pé kẹ́ padà wá o pé wọ́n lọ́rọ̀ pẹ̀lú yín ọgbẹ́ náà ọ̀rọ̀ kan ti ẹ̀bẹ̀ àbí méjì so ká má fàrọ̀ gùn ó padà wá ó wá dọ̀dọ̀ kábíyèsí gbà yẹn Alápà ìgbà tó yẹ dọ̀dọ̀ Alápà ní ìwọ ọkùnrin tó lóye dáadáa bí eléyìí tó gbọ́n dáadáa bí eléyìí ó ṣe wá máa bá wa gbé ó ṣe kó àwọn èèyàn ẹ wá pé wá máa bá wa gbé nígbà tẹ́ ní pé ogún dà yín láàmú náà lọ́dọ̀ yín ìyẹn wá ní òun ò lè fún wọn lésìísìn pé òun máa padà lọ sílé pé òun á lọ báwọn èèyàn tòun sọ̀rọ̀ tí wọ́n bá wá gbà láti pé ká wá síbí pé àwọn á wá ìgbà tán délé wọ́n dẹ̀ sọ fáwọn èèyàn wa ibi ìpele ìlú tata à ń sọ yìí ibẹ̀ la dáko sínsìn ibẹ̀ ló kó wa níbi lulu wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá à ń gbé lọ́nà waterfall gbogbo bí waterfall yẹn inú ìlú wa nìyẹn tó ti yé yín so ìgbà tí wọ́n padà délé yẹn tí wọ́n bá àwọn èèyàn wa sọ̀rọ̀ wọ́n ní bí bàbá yẹn ṣe gbọ́n tó ọgbọ́n ẹ̀ náà ló ti mú àwọn èèyàn wa wọ́n fi tẹ̀lé wa ó ní tán bá jọyìn ọwọ́ pẹ̀lú àpà òkúlé pé tógun bá dé kò ní lè kó àwọn àpà lọ kò dẹ̀ ní lè kó ìnúta náà lọ so bí àwọn èèyàn wa wọ́n ṣe àgírí yẹn pé ok wọ́n wá ní kí àwọn mẹ́ta kọ́kọ́ lọ wo ilẹ̀ bí àti bí báyẹ̀ ìbágbé wọn máa bá tiwa mu àwọn mẹ́ta wá ìgbà yẹn ọ̀nùtà wá Jẹ̀mú wá Ọ̀rọ̀kùrọ̀ náà wá Ẹlẹ́gàndú tó sì kẹrin so iṣẹ́ mọ̀ pé ibi téèyàn bá ń gbé ibẹ̀ lẹ àwọn dúkìá ẹ̀ máa ń wà ìyàwó àtọmọ bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ wá tẹ́sì bíbá ìwò bó ṣe rí wọn ò kó gbogbo ọmọ àtàyàwó wọn ò kó wọn lẹ́ẹ̀kan náà àwọn mẹ́rin yẹn ló kókó wá wọ́n wá ń bá wọn ará bí gbé ìgbà tán rí pé ìbágbé àwọn baba ńlá wa pé ó bá ti wọn mu oyè yín wọ́n wá lọ wọ́n ṣe odi odi wà láàrin níbi ilé tẹ̀wọ̀n ibẹ̀ ló gbà lọ sísàlẹ̀ odi tiwa nìyẹn pé tógun bá ń bọ̀ ogun sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n máa nídìí àti forí kíní yẹn bẹ̀tì àti mọ odi sí bíbá yìí kì í ṣe pé àpàpẹ́lẹ́ mọ́ síbẹ̀ o àwọn nígbà tá a dé yẹn làwọn yẹn wá mọ odi yẹn so ìgbà tá a dẹ̀ ń gbé bíbá yìí tí ò sí wàhálà tí ò sí kankan ni àwọn wọn lọ mú èèyàn wọn wá ní méjì mẹ́ta so bá a ṣe pọ̀ níbi wà ní ìyàrá tá à ń gbé bí bẹ́ẹ̀ tí ọ̀nà tá wá sọ nǹkan kan fún wọn nígbà yẹn ó ní tó máa bá yín gbé o ó ní náà Ọ̀rọ̀kùrọ̀ ń kò kì í rú pẹ̀lú náà ṣàlẹ̀ lọ́hùn o pé iná pé kò kì í rú ké fi èéfín iná yẹn kó máa jáde títí ìjàlè ti ṣàlẹ̀ lọ́hùn yẹn kó jáde náà kọjọ wọn máa pàdé ojú ọ̀run ó ní rárá wọn ṣe bẹ́ẹ̀ then ó dẹ̀ ní kọ́ṣọ̀ wọn oyè yín wọ́n sì ẹ̀rẹ̀ kù ó dẹ̀ ní ọdún kan náà táwa náà ń ṣe ń bí ọdún ìbílẹ̀ ni bẹ̀tí olórúkọ tó ń pè ọgbọ́ wọ́n ní tí wọ́n sí ẹ̀rẹ̀ kù nísàlẹ̀ tó bá ti ń sí ẹ̀rẹ̀ kù nísàlẹ̀ ọmọ Ọ̀nùtà ò gbúdọ̀ sọ̀kalẹ̀ lọ́sọ́dọ̀ wọn èèwọ̀ ni oyè yín táwa náà bá ṣe ọdún tiwa wọn ò gbúdọ̀ wá láti ìsàlẹ̀ lọ́hùn kan náà wá bá a sọdún ṣe mọ̀ pé we are different entity báyẹn oyè yín so ìgbà tá a dẹ̀jọ́ ń gbé pọ̀ tí ò sí wàhálà torí àwọn ọba àgbà yẹn nígbà tó jẹ́ pé ibùjókòó ẹ̀ náà ti lọ mú Ọ̀nùtà pé kó wá bá wọn máa gbé wọ́n fún ní respect tiẹ̀ ìgbà tó débí ó ní òun ò lè dọ̀bálẹ̀ kí ọba kankan o oyè yín pé ọba lòun lọ́hùn oyè yín gẹ́gẹ́ bí tàtà gbọ́ torí hàn tí bí wọn gbà yẹn pé yẹ kábíyèsí bíbá yìí ó ní ìyẹn ò kì í ṣe wàhálà ó ní kàṣà máa gbé pẹ̀lú rẹ̀ pọ̀ ó ní tó bá ti ń bọ̀ lájọ ìlú ó ní kó mú ìrùkẹ̀rẹ̀ ìrù ẹṣin yẹn tó máa mú dání yẹn tí àwọn ọba máa mú dání yẹn ó kó múlù ẹ̀ dání tí gbogbo àwọn ọba ìjàlè kankan tó bá ń dọ̀bálẹ̀
ó ní tó bá ti ṣerú ẹ̀ tó bá ti jù sínú báwọn náà ju tèun sí. so ọba kí ọba láti gbà yẹn títí dé èní tá a ṣe ń sọ̀rọ̀ rí òun dọ̀bálẹ̀ kí ọba kankan ọba àjùrùkẹ̀rẹ̀ báyìí ni kábíyèsí náà ti alápà àjùrùkẹ̀rẹ̀ sí so bí ọ̀rọ̀ ọbẹ̀ yẹn bó ṣe rí yẹn then ibi jẹ́ ọ̀nùta àjọ ọ̀nùta níjọ́ táláyé ti dáyé nígbà tó máa joyè ọ̀nùta nǹkan tá a fi ń jẹ ọ̀nùta ó wà nísàlẹ̀ bí tá a fi sí ó ní nǹkan kan tá a máa forí kàn ó ní nǹkan kan tí àwọn bàbá máa sọ kan tó jẹ́ ó yẹ yín. ṣe máa ń dajẹ ni. irọ́ o kan tẹ jẹ o kan tó install ọ̀nùta. ṣé ẹ̀yin aráàlú Ọ̀nùta ló máa ń jẹ ni. o àwọn àràfà mẹ́fà ló máa ń jẹ àwọn olóyè ẹ mẹ́fà yẹn bí àfọbàjẹ ṣe wà láàrin. Olúkòlé òkè máa ń fi Ọ̀nùta jẹ. rárá o Olúkòlé òun fọnùta jẹ òkè fọnùta jẹ ìkan tó jẹ́ pé ó wà ìnà ọrí pé òun fẹ́ jẹ Ọ̀nùta ń gbà yẹn torí ìgbà wá díẹ̀ títí wọ́n ní ìfàmù torí gbogbo wa àfẹ́ lóye yín nígbà yẹn ni tá a gbé lẹ́yìn nílé wa torí ìdílé wọn ló kàn ìdílé mẹ́ta tó ti ń jẹ Ọ̀nùta ìdílé bàbá yìí ìdílé àwọn ẹ̀mí àbúrò mi lóye yín ìdílé mẹ́ta tó ti ń jẹ Ọ̀nùta nìyẹn then ó wá jáde ní ìdílé àwọn arákùnrin yìí ó wá ní òun mọ̀ pé òun lòun fẹ́ jẹ Ọ̀nùta ìgbà tán ní kọ́ńtàfàsì wọ́n ní fámù bẹ̀t Ifá yẹn gbogbo wa a believe pé Ifá yẹn mú lóòótọ́. àwọn Ifá rẹ̀ kún. kábíyèsí náà ní Ifá yẹn kún tó bá jẹ́ pé a mọ̀ pé ó kún àwa ò ní jẹ́ ká ìsọ̀lẹ̀ bó ṣe lọ sísàlẹ̀ lọ́hùn nìyẹn tó ń lọ ìsọ̀lẹ̀ lọ́hùn ìsọ̀lẹ̀ wọ́n ti ìsọ̀lẹ̀ ẹ̀ tán lẹ́gbẹ̀ẹ́ wàhálà dé sínú ta tí wọ́n bá sunkún nílé bí lẹ́yìn wọ́n á sunkún bí lọ́la tí wọ́n bá sunkún bí ọ̀túnla wọ́n á sun bẹ́ẹ̀ níjọ́ mẹ́rin ní. aago mẹ́jọ àárọ̀ so ọ̀jẹ̀ láyé ara ẹ̀. tí wọ́n bá dẹ̀ máa jẹ Ọ̀nùta nínú ta tí wọ́n bá fẹ́ jẹ́ òru náà máa jẹ́ aago kan sí aago méjì náà máa jẹ́ oyè yín aago kan sí aago méjì òru náà máa jẹ Ọ̀nùta so àlejò ògbúdọ̀ gòkè a máa ń ṣèdè ni ẹ mọ nǹkan tó ń pè ní ìṣèdè à á ṣèdè so gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ táwọn tá a bá ti fẹ́ jẹ Ọ̀nùta yẹn àwọn bàbá wa ó wà lọ́wọ́ wọn irú àwa náà tajú lóye àní àìdíà lóye yín kò sí gbogbo nǹkan yẹn tẹ bá bẹ̀rẹ̀ bàbá yìí á sọ fún yín gbogbo ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ tó ní kankan tá a máa ń sọ ká tó jẹ Ọ̀nùta tiwa ó dẹ̀ ní kankan tá a máa ń ṣe omi tán dẹ̀ máa lò níjọ́ yẹn òru náà lọ bú omi yẹn òru kì í ṣe ọ̀sán gangan. a gbọ́dọ̀ pàdé ẹnìkan kankan. kò ní pàdé ẹnìkankan nígbà tí wọ́n bá lọ bu omi yẹn wá tó bá dẹ̀ ń gbé bọ̀ wọ́n ní pàdé ẹnìkankan so ìyẹn jẹ́ pé àfẹ́ jẹ Ọ̀nùta nìyẹn so as a result níbi tá a bá dé yìí kò sí Ọ̀nùta kankan tí wọ́n sì jẹ nísàlẹ̀ àfẹ́lẹ́ tó jẹ tó lo ọdún mẹ́ta àbọ̀ yẹn tó kú yẹn tó kú àtìgbà yẹn kò sí ọkàn wa ò balẹ̀ nínú ta mọ́ ikú sáà ni. àtìlẹ́lẹ̀ tó wà ní mọ́ṣúárì báyìí. àwọn olóyè kò wà ní mọ́ṣúárì àwọn olóyè báyìí tí ó jáde tí ó yẹ pé kò lè fẹsẹ̀ ní lójú tí láti ibi ọdún méjì so problem wà lóríṣiríṣi so àfikà Ọlọ́run kọ́tùkọ́ náà bá kókó bá dá sọ̀rọ̀ náà. orúkọ mi ní Kẹ́hìndé Òjó ọmọ Ìbàdí tutọ̀ ní 2014 January 11 wọ́n fún gbọ́ ọba wa ní ọlọ́fọ̀ ọba Kábíyèsí Ọládélé wọ́n fún lọ́pàá àṣẹ látọwọ́ Fáyẹmí ìjọba Fáyẹmí lọ́jọ́ yẹn lọ́hùn a wà níbẹ̀ nígbà tí gbogbo àwọn olóyè ẹ̀ ń lọ tán wá kí gómìnà tán kọjá àwọn àràbà mẹ́fà yìí tán kọjá àtọ̀gbọ́ kọ̀ọ̀kan tán kọjá pẹ̀lú gbogbo wọn Ọ̀nùta ló gbẹ̀yìn bí Ọ̀nùta wa ń gbà yẹ. bó ṣe ń bọ̀ báyìí nígbà tí àbájọ tó kó ìgbà ojú ọba lẹ̀ Ọ̀nùta dúró múrùkẹ́ ìdarí báyìí ó lọ sí gómìnà wa ń bèèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló ṣe arákùnrin tó ju ìrùkẹ̀rẹ̀ wá sọ pé láàyè títí ẹ̀ tó dá dúró ni ó tó wà nínú clip NTA kò sí nítorí nǹkan tó ṣe ní 2014 wọn ti lè NTA ò tí lè sọnù ó máa ní clip
gbogbo àwọn olóyè ló dọ̀bálẹ̀. ló dọ̀bálẹ̀ gbogbo àbọ̀ mẹ́fẹ̀ẹ́fà ló dọ̀bálẹ̀ ìrùkẹ̀ lásán ló jì sí báyìí òun ló gbẹ̀yìn òun náà dẹ̀ ju ti tiẹ̀ sí lórí tó mu lórí tébù tó wà ó dẹ̀ ju sí tí ó máa nídìí ni ẹ̀yin àgbàlagbà yìí lọ́wọ́ sọ pé olóbìnrin òkè jẹ́ kú mọ́lú. gómìnà dẹ̀ béèrè pé kí ló dé kíkó ní ó béèrè lọ́wọ́ ẹ̀ ó ní báyìí ń tẹ́ni ṣe jẹ́ ó bẹ̀rẹ̀ sọ pé láàyè títẹ̀ ó dá dúró ni oore ni ìlú ta ṣe oore ọlọ́mọdé kò lè dìbò mọ́yàn lọ́wọ́ ọlọ́mọdé ẹ̀ gbà wá tó bá lè parí ìjà láàrin alápà pẹ̀lú àwọn alápà mẹ́ta ẹ̀ tó bá lè parí ìjà ńgbà yẹ ọ̀run tá a dá dúró sáyè ibi tó dúró sí. kẹ́ ẹ̀ lè mọ̀ dájúdájú pé Ìpolé Ìnúta Èkìtì tí a wà yìí pé ọba ni wá tí ọba máa kú wọ́n máa gbé lọ sí orísun ọba láti ṣe ọba sí gbogbo àwọn àdúgbò tó wà níbí gbogbo àwọn ìjòyè wọ̀nyẹ táro máa àrò ìlọ́rọ̀ lọ́run tó máa kú kí gbogbo ní máa kú wọn á sì sílé wọn kí Pẹ̀tù máa kú ilé wọn láti sí kọ́sàwẹ̀ kó máa kú wọn á sì sílé rẹ̀ kí Àjàlé kú wọn á sì sílé rẹ̀ kẹ́lẹ́sà pàákì sílẹ̀ gbọ́n kí Ọ̀núta máa kú ààfin Ìròkòjà Ọ̀núta náà gbé lọ ní gbogbo ibi tí ẹ máa wá Ìpolé dáadáa ẹ rí Ìròkòjà ọba nípolé ẹ rí ti Ọ̀núta kẹfì mọ̀ wípé dájúdájú ìlú ọ̀tọ̀ ni ibi tí a wà gbogbo Ọ̀núta ó sì ń kú orísun wọn wà níbí ibi tó sì wọ́n sí tẹ́ máa lè try débẹ̀ a lè fi àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí àti àwọn bíi mẹ́ta tó gbéra léra ẹ rí òkú wọn àwọn tó ti wà tipẹ́tipẹ́ tí mò ń ṣébójì wọn á júwèé bẹ̀ fún wọn. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. ọba máa kú wọn á gbé ọba lọ sí ààfin láti lọ sí òkú rẹ̀ síbojì àwọn bàbá wọn ibi tí a wà yìí náà ẹni tí wọ́n kọ́kọ́ sí síbí nígbà àwọn àbá tí ojú wa gbọ́ bàbá wa Ọ̀núta Akérèmàsọ gbéra ibojì rẹ̀ ní èyí tó tíjì kòtò tí ó wà níbí ìyẹn ni Ọ̀núta Àjàtà so kí àwọn olóyè máa kú wọn á gbé wọn lọ lé wọn ààfin Ọ̀núta láwẹ̀ láti ohun tó ṣẹlẹ̀ tí jọ́sàn tó ya mẹ́ta yẹn lọ sí àwọn òkè wọ̀nyí lọ sí mẹ̀tánítì àwọn ilé tẹ́ ń wò ní àyíká ààfin àwọn ilé ọmọọba ni wọ́n nígbà tí àwọn èèyàn ti kéré ní gbogbo wá sí mú ààfin yẹn ni a bẹ̀rẹ̀ sí ní kọ́ so ẹ jẹ́ ká tún sí síwájú kẹ́ tún lọ wo àwọn ibi tán sí àwọn bàbá wa àwọn ìran wa tó má ti lọ ibi tán sí wọ́n sí Ọ̀núta tí ó kú gbẹ̀yìn bí ọdún bíi 2 àbọ̀ sífù Olúwatáyé Ọ̀tà ni ó lọ joyè nísàlẹ̀ tí kò yẹ kó lọ tí a ní ó jẹ bí ọdún 2 àbọ̀ ibojì rẹ̀ nìyí tí wọn ò tí ì ṣe Ọ̀núta tí a ní ó jẹ 30 ọdún àti ọdún kan Ọ̀núta Bọ́dúndé Ọláoyè tó jẹ́ ọba Ìnúta ibojì rẹ̀ nìyí láwọn tí a gbójúmọ̀ tí a máa tún sí ilẹ̀kùn yìí tí a máa wo inú rẹ̀ ibẹ̀ nínú sí bàbá wa Chief Ọ̀núta Uyìọlá tí a pè ní Olúbùnà Ẹkùn Pákọrọ ibi ibojì rẹ̀ ní àwọn ibojì rẹ̀ nìwẹ́ àwọn tí ojú wa dá nìyẹn tẹ́ mọ̀ wípé Ìnúta yìí ọba ni wá a sì dá dúró ni kò sírú ẹ̀ ní tí ẹ bá ti wo ẹ̀yìn lọ́hùn ẹ rí Ìròkòjà Ọ̀núta àwọn Ògún Ọ̀núta lóríṣiríṣi tí a máa tún lọ sí oríta mẹ́ta yẹn ẹ rí Èkìtì à ń pè ní Òkìtì Ìbẹ́dó à ń pè ní Òkìtì Ọmọlérè gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí àwọn tí ó ní bí kò ṣe ọba Onípolé àti ọba Ọ̀núta a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfáínálì lẹ́ni ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì Remi Johnson Estate ó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà mini duplex ní pẹ̀lú yàrá 4 àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga
àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé. Wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial. Ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé. Eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ ẹ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. Like I said, kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájíá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Olúọmọ Federation.